Olúborí ṣọdún ayọ̀ àṣebí ń ronú o. Olújú wọn ṣọdún ayọ̀ o àṣebí ń ronú o. Rọ̀bánújẹ́ kò nìkan ẹkún ò ṣe ti kúrò lọ́rọ̀ rẹ o. Ìyá ẹ̀mí ṣọdún ayọ̀ àṣebí ń ronú o. Afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń gbóhùn mi ròkun mo ní o má gbèrò òkun mọ́. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń gbóhùn mi règbèrè ọ̀sà mo ní o má gbèrègbèrè ọ̀sà mọ́. Mo ní o mo fẹ́ fi ṣe, mo fẹ́ fi kí màmí Olúborí o. Olújú wọn ti ń ṣọjọ́ òbí lò nílé ayé ń bí. Mo fẹ́ fi kí fáìn màláìka tí wọ́n ń sọ ni. Mo ní every October 1st all about you nílé ayé ń bí. I wish you long life and prosperity lágbó Ọlọ́run ọba. Ìjíǹjí tí mo jí nílé àwọn bàbá tó gbé mi lọ mo jàre. Maybe Pastor Olúfẹ́mi Adékọ̀yà ọmọ ìyá mi wọ́dọ̀ ẹ̀ ló pè mí sórí aago. Ó ní Àṣàbí oríkì ó wá gbéra lè òdì ìdè o. Ó ní Prophetess Dásọ́lá Olúborí fẹ́ ṣọdún o. Ó ní kí ìyá mi wọ́dọ̀ ẹ̀ tí wọ́n ń wí. Ó ní kí Arẹwà lóbìnrin ní gangan àpọ́nbẹ́pọ̀ rẹ̀ kọ́rọ́bọ́tọ́ bí ọká. Ó ní kí fáìmàlàkà pé ó kọ́ ọdún o. Ó ní kí onígbé èjègbè ìjọ. Ó ní kí onígbé èjègbè ìjọ pé òkú oríire tàbí ìsílẹ̀ ayé ń bí o. Prophetess Olúborí o. Mo ní àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀lẹ̀ sí máa ṣe lágbó Ọlọ́run ọba. Ẹ̀yin ò ní bá wọn sọdún ìbànújẹ́ ńlẹ̀ ayé ń bí o. Olúborí o. Ọ̀tá torí ẹ̀ jáwé ewé sunko. Wọ́n torí ẹ̀ wá gbóyà rẹ̀ ò gbàbọ̀dé. Ẹ̀yin ò wá ní búrìnbúrìn kẹ́ bá wọn jẹjẹ ẹ̀ sí láéláé. Ọmọ aráyè wá ní fẹ̀gbà fẹ́yìn lóhun jẹjẹ lágbó Ọlọ́run ọba. Ọdọọdún bóun ni láǹsọ lógún o. Ọdọọdún nìkan so lọ́gbọ̀n. Ọdún kò wá ní dé ká má ṣe rọ́mọ òbí lórí àtẹni. Èyí tẹ́ ẹ ṣe lọ́dún yóò níjà ṣe mọ́ lọ́lọ́run ọba. Bẹ́bí wọ́n ní bọ́dún bá ti dé o. Pèrègún àsì máa máwọ̀ tuntun bọ̀ wálé ayé ń bí. Dásọ́lá o. Mo ní ìgbàlè rẹ̀ eléni àwọlé rẹ̀ eléni. Ẹ wá ní tòdèrò òkúrelé. Ẹ sì ní tìlérò òkúrò òde bá dàpẹ́ bá ń ṣàmì àṣẹ gangan o. Mo ní àtúwàbà fún o. Ìyá mi o. Gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ nírọ̀ kókó lágbàlá. Ilé ayé àti máa tòrò bí omi àfòwúrọ̀ ọ̀kan lọ́jọ́ gbogbo ni. Gbogbo ẹni ó bá ní òkú nílé ayé o. Ó ní tòun ni ó fi ọ̀sílẹ̀ sílé ayé lọ. Mo ní gbogbo ẹni ó bá ní òkú akú sí ọ́n. Ọmọ mẹ́wàá ní àgbà lọ́wọ́ olúwa rẹ̀. Ikú apá méjì ya kẹjọ, àrùn àṣẹ méjì ya kẹfà. Makọ́lé méjì sínú gbóréré. Ọmọ ìròkò burúkú aró mú un ṣẹta. Kò sí bó ṣe hùn kẹ́ ẹ̀ pẹ́ ńlẹ̀ ayé tó. Miss Olúborí o. Ẹ̀yin ò ní mọ̀ sáré ọmọ lágbó Ọlọ́run ọba. Mo ní ikú tó yáwó wá nípa onírèwèrèwé nínú àbíamọ. Àrùn oníṣe yín lọ́jọ́ nígbà kọ̀ọ̀kan. Lílọ bíbọ̀ rẹ̀ wá ní bọ́mọ aráyé nú. Mo ní àgbọ́kọ̀lé rẹ̀ wà ní jásòfò lọ́lọ́run ọba. Màmí Olúborí o. Mo ní ẹjẹ́ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ o. Ẹjẹ́ ń ṣe wàràwàrà ká máa relé àwọn bàbá ńlá bàbá tó bẹ́yìn lọ ọmọ ojàre. Mọ́mí Precious. Mo ní ẹ má bínú pé mo bá yín láyé mo pè yín lórúkọ o. Níbi lórúkọ là ń pọ̀ bá ńládé. Lórúkọ là ń pè èjòyè. Ilé ọmọ ẹdẹ máa pọ̀ àrógùn. Mẹ́bẹ́yìn lọ́mọ arógùn máa fi ti ìbọn ṣe. Ẹ̀yin lọ́mọ akótinú ewúrẹ́ jiyàn. Ọmọ akótinú àgùntàn jẹ̀ka. Ẹ̀yin lọ́mọ ìdílé kò rẹ́dẹ́. Ọmọ ẹ̀wà àdòdò. Mẹ́bẹ́yìn lọ́mọ ẹlẹ́ni tẹ́mitẹ́mi. Ọmọ gidi tó ṣe fi dáná léyìn. Ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ò wúlò láàárọ̀. Ni wọ́n korí kí àwọn bàbá tó bẹ́yìn lọ ọmọ ojàre. Mẹ́bẹ́yìn lọ́mọ tìmùtìmù náà ní alábàárà o. Igúnnugún náà ní onídìrí léyìn. Elétí dídì wọn ò kúkú náà ní aláàríwo. Nínú ilé àwọn bàbá ẹ̀yìn ni. Ọmọ ẹdẹ màpó àrógun. Ìlú Aláàfin Ṣàngó olùkóso àyàrá iná. Iná lójú iná lẹ́nu. Mẹ́bẹ́yìn lọ́mọ àgbálẹ̀ ọlọ́fà iná. Màmí Olúborí o. Ẹ̀yin lọ́mọ àgbálẹ̀ ọlọ́fà jíwẹ́ ẹ̀rùn o. Iwájú ọlọ́fà ò ṣe gbámú lẹ́yìn. Ẹ̀yin ọlọ́fà ò ṣe kí ìbọn. Àárín ọlọ́fà ńkọ́ o. Iná lá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  ni o. Mẹ́bẹ́yìn lọ́mọ àrùn gbàdọ̀ wọ̀lú lẹ́yìn. Ẹ̀yin lọ́mọ kò yẹ ẹ̀ṣọ́ ọmọ agbọ̀nyìn. Yan bí lólúlu yín ọmọ alẹ́rìí ikú kogun. Ni wọ́n korí kí àwọn bàbá ẹ̀yìn gangan. Mẹ́bẹ́yìn lọ́mọ ajílára ẹ̀ṣọ́. Ọmọ ajífọjọ́ gbogbo.
dára bí ẹ̀gbin ni wọ́n ń koríki àwọn bàbá ẹ̀yìn gangan. Màmí Olúborí o, ẹ ti wá ṣọdún èyí náà lágbára Elédùmarè ẹ tún ṣèmí ìsìn nínú owó nínú ọmọ nínú ọlá tó pọ̀ rẹpẹtẹ àtàìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Mo ní iwájú lọ̀pá ibi tí ń ré sí iwájú lẹ́ẹ̀ máa lọ láṣẹ Elédùmarè. Bọ́kọ́ bá kọ̀ọ̀kọ̀ tán á darí sílé bàdà bá kọ̀ọ̀kọ̀ tán á darí padà sọ ọ̀dẹ̀. Ìlọ́yà wọn máa relé àwọn bàbá tó bẹ́ mi lọ mo jàre. Mẹ́bẹ́ mi làṣàbí amọ́lẹ̀wà tí wọ́n wí èmi làṣàbí amọ́lẹ̀wà tí wọ́n sọ òpó múlẹ́rọ́ ni mímọ́ jálè gan-an. Bèbè Àbẹ̀bí ìwà ìbá jábọ́ ìbá tú láàrin ọjà kí la bá ti ṣe. Ìjọ ìlẹ̀kẹ̀ Àbẹ̀bí ìbá já sọ́jà ìjọ yẹn lóge Àbẹ̀bí ìwà ìbá tán. Àwọn tí wọ́n jálẹ̀kẹ̀ Àbẹ̀bí náà ni wọ́n fi bú Àbẹ̀bí wípé àbẹ́ òrí oge Àbẹ̀bí tán ìlẹ̀kẹ̀ Àbẹ̀bí já sínú ọjà. Àbẹ̀bí kẹ̀rẹ́ ọmọọba alágbàlá ńlá ọmọọba oníyì ẹlẹ́yẹ. Ìwọ tó jẹ́ kí bèbè Àbẹ̀bí wa ó já sọjà ògo fókọ rẹ. Mama sí fún wa Mami Prophetess Mary Dasmo ló gbọ́dún o. Yétúndé Alábí wọn nínú Olúborí Mami ṣáyìn náà ni mo wá kí. Aya rere ládẹ́dẹ́ ọkọ̀ tó fa sáàbí tó fi bímọ lóríire. Ṣé bẹ́yìn láyà bàbá mi nínú Olúwa. Bàmí Ṣẹ̀mí Adémọ́lá mi àyànfẹ́ Olúborí. Bàmí Ṣẹ̀ ẹ̀yin ló lóríire tòní. Aya yín pé 50 lójú ẹ̀mí yan ọpẹ́ ló bá. Ọba tó láyé o akọ́dá ayé náà ni mo bá yín dúpẹ́ fún. Ẹ ò mà sí nípò àìsàn gẹ́gẹ́ ọpẹ́ máa lò ṣe. Ẹ̀sílẹ̀ ni àfẹ́ gbá fún lòun jẹ́ ọpẹ́ ló bá. Màmá.